You want to return the certificate? This one a drama. Oh. Offer return certificate for Kongo. This one is serious. My name is Oludare Alaba. I'm a graduate of Ladoke Akintola University of Technology, Ogbomoso ibẹ̀ ni mo wà right now. And the person who want to interview me is Mr. Olawoyin Idris. And I graduated from the Department of Agricultural Extension and Rural Development. And what actually prompted me láti lọ dá certificate wọn padà fún wọn ni wípé wọn kàn gbá ni kò wúlò fún mi. Mo ti struggle with life and the only opportunities tí mò ń rí kọ̀kọ́ jáde pé kí n wá bu ọṣẹ sórí tàbí kí n lọ sògùn owó. Èmi dẹ̀ ní mi ò lè sògùn owó torí mo fẹ́ wúlò fún orílẹ̀-èdè Nàìjíríà, mo fẹ́ wúlò fún family mi, mo dẹ̀ fẹ́ wúlò fún ara tèmi náà, mo dẹ̀ fẹ́ wúlò fún Ọlọ́run ọba tó dá mi. That's why mo fi sọ pé mi ò lè ṣe. And mo dẹ̀ pé popsi mi pé kán jọ pé kán tẹ̀ bá mi wá owó. Entertainer gidi ni mí tó mú mi gba MTN award nígbà tá a wà ní NYSC. Then that was 2016 December. Pé mo believe pé kò sí award tí mi tó lè gbà mọ́ tọ́lọ́run ò lè gbà fún mi, tọ́lọ́run fi lè gbà. Bàbá dẹ̀ sọ pé òun ò lè bá mi rówó yá pé tí mo mọ̀ pé àwọn yáwó fún mi tí mo fi kàwé ni. Àwọn ọ̀dẹ̀ tí rí dá padà. Bẹ́ẹ̀ dẹ̀ ni ṣé nígbà wọn bá tún wá lọ bá ń yáwó ṣé mo fẹ́ yáwó sìnkú àwọn ni. Ìbẹ̀rẹ̀ mìíràn dìbò pé wọ́n dẹ̀ sọ pé ó yẹ káwọn ti máa jẹun mi. Ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi omi bọ́ lójú ìbọn mọ́ ká sára pé kò sí problem máa sá débi tí mo lọ náà ni. And I keep on moving. Nígbà tí gbogbo ẹ̀dẹ̀ sùn mọ̀ pé jẹ́ fẹ̀kàn kó certificate tó kú wúlò fún mi kẹ́ bá ń kówó mi. Tí n bá náwó mi lórí talent mi mo nígbàgbọ́ pé màá jáde
tí màá dẹ̀ rógo gidi lò èmi náà dẹ̀ lè máa gbé àwọn èèyàn dìde látara tèmi náà àwọn tí ó tún ga jù mí lọ mo dẹ̀ gbàdúrà pọ́lọ́run ní rẹ̀ èmi náà lẹ̀ torí ambition mi nìyẹn in life kọ́lọ́run ọjọ́ kó ràn mí lọ so ẹ jọ ẹni